orí kó ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles yọ lọ́wọ́ ikú ọkọ̀ òfurufú àmọ̀dúpẹ́ o. ikú tó bá fẹ́ pani tó sì ní nífìlà ó yẹ kí olúwa rẹ̀ máa dúpẹ́ ni. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ mà rí fún ikọ̀ agbábọ́ọ̀lù ilẹ̀ wa Super Eagles lánàá òde yìí nígbà tí ọkọ̀ òfurufú tó ń gbé wọn bọ̀ padà sílé láti Polokwane ní South Africa tó máa balẹ̀ ní ti pàjáwìrì ní Luanda ní orílẹ̀-èdè Angola láti dènà ìjàmbá tó lè mú ẹ̀mí lọ. gẹ́gẹ́ bí àjọ tó ń rí sí eré bọ́ọ̀lù lórílẹ̀-èdè yìí NFF gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé bàálù Valuejet tó máa ń gbé ikọ̀ náà láti Polokwane ní South Africa lọ sí ìlú Uyo fún ìfẹsẹ̀wọnsẹ̀ tí yóò wáyé ní ọjọ́ ìṣẹ́gun Tuesday fún ti ìdíje ife ẹ̀yẹ àgbáyé ọdún 2026 tí wọ́n ní wọ́n ó ti kojú ilẹ̀ olómìnira Benin Republic. ó mà kojú ìṣòro fèrèsé tó mà fọ́ lójú òfurufú lẹ́yìn tó gbéra níbi tí wọ́n ti rọ epo sí ní Luanda ní orílẹ̀-èdè Angola. awakọ̀ náà ó mà tètè ṣe bí akọ́ṣẹ́mọṣẹ́ ó darí bàálù padà sí pápákọ̀ òfurufú Luanda láti dènà ìjàmbá. ọkọ̀ yìí kan náà òun ló ti kọ́kọ́ kó àwọn ikọ̀ Super Eagles kan náà lọ sí Polokwane lálẹ́ ọjọ́bọ̀ Thursday tó sì balẹ̀ sí South Africa ní àárọ̀ ọjọ́ ẹtì Friday. àjọ NFF nínú àlàyé rẹ̀ ó máa tẹ̀síwájú wípé ọkọ̀ òfurufú yìí kan náà ó ní wọ́n lò lásìkò tí Super Eagles tó máa kojú ikọ̀ Bafana ilẹ̀ South Africa lóṣù tó kọjá o. àjọ NFF ó fi dé ẹ̀yin olólùfẹ́ àti alẹ́nulọ́rọ̀ gbogbo lójú wípé Valuejet àti àwọn ẹ̀ka tó yẹ títí kan mínísítà ìrìn àjò òfurufú àti tilẹ̀ òkèrè àti olórí òṣìṣẹ́ lọ́fíìsì ààrẹ wọ́n ti ń ṣiṣẹ́ báyìí lórí bí wọn yóò ṣe gba ìwé àṣẹ tí yóò pààrọ̀ bàálù yìí. bàálù tuntun náà yóò fò láti Èkó lọ sí Luanda láti gbé ikọ̀ agbábọ́ọ̀lù yìí lọ sí Uyo. àjọ NFF ó wá dúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ àwọn olólùfẹ́ ikọ̀ náà fún sùúrù tí wọ́n mọ̀ ní wọ́n ní àwọn yóò rí dájú wípé Super Eagles ó balẹ̀ pẹ̀lú àlàáfíà. lásìkò tí wọ́n fi ń parí ìròyìn yìí àfikún àlàyé tí NFF tó máa fi ṣe ojú òpó X wọn ni wípé ikọ̀ Super Eagles wọ́n ti balẹ̀ láyọ̀ àti àlàáfíà sí ìlú Uyo. àmọ̀dúpẹ́ fọlọ́wọn ọba ọ̀kọ́lọ́wọ́ ọba Elédùmarè kó máa sọ wa o. àdúrà gbolúwa tóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹwàá bá tẹ notification bell láti lè máa máa wo ètò alákòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. a kú ìsinmi òní ìsinmi aláyọ̀ ni yóò jẹ́ fẹ́nìkọ̀ọ̀kan wa o.